everybody kan sọ pé orin Saheed Òṣùpá dùn ó kì í babaláwo ni. So gbogbo ibi tí mo bá wà nílẹ̀ Áfíríkà ni mo máa ń wá lọ mo dídí láti mo mọ̀ fẹ́ mo mọ̀ lọ́kọ́ Ifá pé mo fẹ́ mọ̀ kó ṣe mo fẹ́ fi ṣe babaláwo ìmọ̀ tó wà nú ẹ̀ ni mo. ní tèmi Tójí QTV náà ni Yorùbá bọ̀ báyìí wọ́n ní àìsínbẹ̀ la ìbánidásí ẹ gbọ́rọ̀ tí bros yẹn sọ ìyẹn tẹ́ bá wọn dáadáa Tolú Fágbóre àwọn ni orúkọ wọn wọ́n jẹ́ òṣèré orí ìtàgé wọ́n sì jẹ́ pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ láìpẹ́ yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan ló sọ pé orin Dr. Saheed Òṣùpá wọ́n ní kò dùn wọ́n ní wọ́n ṣẹ́ fá ni bó dẹ̀ pé nípa ọ̀rọ̀ ti fárábì kankan Dr. Saheed Òṣùpá gan àwọn náà gan wọn ò fi pamọ́ rárá wípé wọ́n làwọn fi wá ìmọ̀ ni màá lo fídíò yẹn fún yín ọ̀kẹ́ ṣáà lò fọ́nrán ìwé ti sọ̀rọ̀ yẹn pé àwọn fi wá ìmọ̀ ni màá lò fún yín ọ̀rẹ́ máa fẹ́ béèrè àwọn ìbéèrè kan ṣé lóòótọ́ lẹ́yìn kí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́yìn àti wípé ṣé nǹkan kan burú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó sì jẹ́ pé tí wọ́n bá ṣe Ifá àti pé tí wọ́n bá ṣe Ifá ṣé wọ́n á ní ìtumọ̀ pé nìyẹn aláìfimọ̀ nǹkan tó ṣe ń ṣe làwọn èèyàn fi máa láìkẹ́ àbí lóòótọ́ Dr. Saheed Òṣùpá wọn ò láwọn ọ̀rọ̀ ńláńlá àwọn àkànlò èdè àwọn Yorùbá lẹ́nu àwọn tó bá ń gbọ́ orin fújì dáadáa bí tẹ́ bá gbọ́ orin Yorùbá ṣé a lè sọ pé torí Ifá tí wọ́n ṣẹ́ ni ó fi jẹ́ kó orin wọn dùn àbí àwọn fúnra wọn gan-an àkàndá ẹ̀dá ni wọ́n pàápàá jùlọ nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ orin inú ọ̀rọ̀ tí bọ̀dá yìí sọ lèmi náà fẹ́ fi rò pé kájọ dá sí àtàwọn tó bá láǹfààní láti ṣe àbápàdé fídíò yìí pé kájọ gbé yẹ̀wò Dr. Saheed Òṣùpá àwọn fáwọn náà ti sọ rí nínú fọ́nrán kan nínú ìfọ̀rọ̀wérọ̀ kan wípé àwọn wá ìmọ̀ in fact wọ́n tẹ̀ tó wá fi Islam gan wọ́n fi kẹ́ lẹ́yìn wípé Islam fọwọ́ sí pé kí ọ̀nà wá ìmọ̀ ní kò ní kò sí ní kíbi tí ìmọ̀ bá wà táwọn kì í wá ìmọ̀ lọ wọ́n á rí pé bí àwọn ń sọ̀rọ̀ yìí pé bí mo fi ń sọ àsọ̀rọ̀ àbí kankan ẹ gbọ́ ọ̀rọ̀ tó yẹ pé yẹn King Dr. Saheed Òṣùpá táwọn náà sọ ń gbà kan sẹ́yìn nípa báwọn ṣe wá ìmọ̀ ẹ gbọ́ mò ń bọ̀. So gbogbo ibi tí mo bá wà nílẹ̀ Áfíríkà ni mo máa ń wá lọ mo dídí láti mo mọ̀ fẹ́ mo mọ̀ lọ́kọ́ Ifá pé mo fẹ́ mọ̀ kó ṣe mo fẹ́ fi ṣe babaláwo ìmọ̀ tó wà nú ẹ̀ ni mo ń yọ tí mo fi ń káwọn èèyàn ní ọgbọ́n torí pé ìtàn pọ̀ ló fa gan láti káwọn èèyàn lọ́gbọ́n bọ̀ tí wọ́n bá rí mi ti bá ń rìsáìtì odùfà àwọn àgbà odóògùn ni o babaláwo ni o apá ẹ̀ o tó bá bọ̀ ẹ̀ lọ́wọ́ ikú ni o tó bá kí ẹkú ni o tó bá ranjú mẹ́wàá tákìtì o gbogbo àkọ́ bẹ́ẹ̀ náà máa ń sọ ṣùgbọ́n ìmọ̀ lèmi wà káàkiri. ní tèmi ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí ìyẹn King Dr. Saheed Òṣùpá sọ wípé àwọn ń wá ìmọ̀ ni ìyẹn nípa àti ọ̀rọ̀ ti Yorùbá pé lóòótọ́ ọ̀nà àwọn ti lọ kọ́ nípa àwọn ọ̀rọ̀ Ifá bí nǹkan kan wọn ò sọ síbẹ̀ pé bí àwọn ṣẹ́fà báwọn ṣẹ́fà gbé àwọn lọ wá ìmọ̀ fún ìmọ̀ ni wọn ní kèmí náà sọ náà mi ò rí kan tó burú bẹ́ẹ̀ kí èèyàn wá ìmọ̀ pé wọn ẹgbẹ́ ọjọ́ tí wọn bá wá ìmọ̀ tí wọn bá ń ṣe nǹkan tí kan bá ń da dáadáa téèyàn bá ní ẹ̀bùn mọ́ àmì kó ní àgbékalẹ̀ ẹjọ́ ìkan yẹn máa lọ dáadáa mo fẹ́ èèyàn tẹ́ ń wò mí gbogbo ẹni tẹ́ ìgbà báyìí ti jẹ́ olólùfẹ́ ìyẹn Olúfimọ wọ́n ní orin Olúfimọ ò dùn fáwọn èèyàn kan rò pé ó dùn ní pé wọ́n ní bàbá pé torí pé wọ́n ṣe Ifá ni ẹ̀jẹ̀ ń bẹ yín ẹjọ́ tí tíyàn bá ṣe Ifá àbí èèyàn tó bá kàwé nínú àwọn tó kàwé gan ṣé kò rí nínú ìwé yẹn tẹ́ pé àwọn kan á tó mọ̀wé jura lọ wọ́n rí prof tẹ́ pọ́n jọ wà ní the same line ìwọ̀n ní ìwé normal téèyàn jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ pé wọ́n tún da jura wọn lọ wọ́n rí àwọn ètò jẹ́ bí PhD holder nínú the same line lọ lọ́jọ́ yìí fèjì jẹ́ pé wọ́n ṣe research tẹ́ pé wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún da jura wọn lọ bẹ́ẹ̀ ṣe rí sí ìwọ̀n nínú àwọn tó jẹ́ bí àwọn bàbá wa igan tó jẹ́ àwọn onímọ̀ tó jẹ́ àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n rà mí tẹ́ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó tún gbóná jura wọn ẹjọ́ kí lóòótọ́ ni nípa ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Tolú Fágbóre sọ wípé bàbá ò mọrí ń kọ wọn ni wọ́n ṣe fani pé àwọn èèyàn kò rò pé bí òun ni wọ́n dùn ní mo fẹ́ kájọ gbé kínní kájọ gbé yẹ̀wò nínú mo ní kí n ṣe bẹ́ẹ̀ kí n wá ní kájọ dá sí i ẹ bá ń fi èròǹgbà yín ìyẹn sí abẹ́ comment section yín nípa àwọn tí bọ̀dá ẹ̀ kà sí à Tójí QTV náà ni.